orúkọ yín àti àwọn ìlànà iṣẹ́ yín. Ẹ ṣé, orúkọ mi ni Àjàyí Titus Taiwo. Mo jẹ́ mental health nurse, àwọn tó ń ṣe olùtọ́jú àwọn tó ní àrùn ọpọlọ. Èyí nìkan kọ́, mo tún jẹ́ psychologist. Abala iṣẹ́ mi ni clinical psychologist. Àwọn wọ̀nyí ni àwọn tó kọ́ nípa bí èèyàn ṣe ń hùwà sí. Àwọn clinical psychology ni àwọn tó ń tọ́jú àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe àrùn tí wọn ò hùwà lọ́nà tó bá a ṣe ń fẹ́ mi. Ṣeun. Yorùbá ń pe àwọn kan ní alágànná, alákọ̀ọ́gbóná, ayíríwèrè. Ṣé àìsàn kan náà ni àbí ó yàtọ̀ síra? Lótìítọ́ oríṣiríṣi orúkọ là ń pe àrùn ọpọlọ, ṣùgbọ́n gbogbo wọn náà wọ́n ní í ṣe pẹ̀lú ìdààmú ọpọlọ. Ṣùgbọ́n tá a bá fẹ́ pín wọn, oríṣiríṣi ọ̀nà la máa ń pín àwọn àìsàn ọpọlọ yìí sí. Bí àpẹẹrẹ, àwọn kan wà tá à ń pè ní schizophrenia. Àwọn tó ní schizophrenia yìí, àwọn ló jẹ́ pé lóòótọ́ wọ́n wà ní ayé kan náà tí àwọn ènìyàn wà, ṣùgbọ́n ìrítán rí ara wọn máa rí ara wọn bí ẹni tó jẹ́ pé ayé mìíràn náà wà. Àwọn ìrí táwọn tó wà nínú ayé ò rí wọ́n rí, àwọn ohun táwọn yẹn ò gbọ́ wọ́n ń gbọ́, àwọn èèyàn táwọn yẹn ò rí wọ́n rí. Eléyìí là ń pè ní hallucination. Èyí nìkan kọ́, ọ̀pọ̀ ìgbà tó máa ń gbàgbọ́ pé wọ́n jẹ́ nǹkan tán jẹ́. Ẹlòmíì lè rò pé bóyá áńgẹ́lì lòun tó ń jábọ́ látọ̀run, ẹlòmíì àròpọ̀ òun ló lówó gbogbo inú ayé yìí. Oríṣiríṣi ọ̀nà náà ń gbà ronú tó jẹ́ pé ó yàtọ̀ sí bí wọ́n ṣe rí tí àwọn èèyàn sì mọ̀ wọ́n sí. Àwọn wọ̀nyí ni wọ́n ní schizophrenia. Ní mind wọ́n ti wà splitted, ọkàn wọ́n ti pín yẹ́lẹyẹ̀lẹ, ọkàn papọ̀. Ìsọ̀rí kejì làwọn tó ní mood disorder. Àwọn wọ̀nyí ló jẹ́ pé wọ́n ní àìsàn tó ní ṣe pẹ̀lú bínú èèyàn ṣe ń dùn tàbí bínú èèyàn ṣe ń bàjẹ́ sí. Ọ̀nà méjì náà pín sí. Àwọn kan wà tó yẹ pé inú wọn a máa dùn àdùjù, àwọn ìwọ̀nyí à sọ pé wọ́n ní mania. Àwọn kan wà tó yẹ pé inú wọn a máa bàjẹ́ jù, àwọn wọ̀nyí a máa ní wọ́n ní depression. Ọ̀nà méjì tí àwọn wọ̀nyí náà tó pín sí ni. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá, wọ́n ní bí èèyàn bá ya wèrè tó wá wọnú ọjà, pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kò ní ara ẹ̀ ò ní lè yá mọ́. ṣóòótọ́ ni? Ẹ ṣeun. Oríṣiríṣi àwọn ìgbàgbọ́ láwọn èèyàn ní nípa àwọn tó ní àrùn ọpọlọ. Àwọn wọ̀nyí ni à ń pè ní misconceptions in psychiatry. Yàtọ̀ sí ilé tẹ́ sọ pé wọ́n ní táwọn èèyàn bá ya wèrè tó bá wọnú ọjà, tí wèrè bá ti já ọjà kò lè sanwó. Yàtọ̀ sí yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn wà táwọn èèyàn tún gbàgbọ́. Àwọn mìíràn tiẹ̀ nígbà pé tóṣù bá ti lé báyìí lẹ́lòmíì máa ya wèrè. Àwọn míì wọ́n á ní tẹ́ni tó ya wèrè bá bùyàn jẹ, irú ẹni bẹ́ẹ̀ á ya wèrè. Oríṣiríṣi àwọn ìgbàgbọ́ láwọn èèyàn ní tó jẹ́ misconceptions, ṣùgbọ́n ní ti ìmọ̀ táwa ní, àwọn misconceptions yìí wọn ò rí bẹ́ẹ̀. Kò sí anything tá a lè sọ pé ó jẹ́ scientific proof tá a fi lè mọ̀ pé nǹkan tó sọ tàbí tó ròyìn òtítọ́ ni. Ǹjẹ́ ẹ̀yin ti tọ́jú èèyàn kan tí wọ́n sọ pé wèrè ní o ti bọ́ṣọ ó sì ti wọnú ọjà, ṣùgbọ́n tí ó jẹ́ pé ara ẹ̀ padà yá lọ́dọ̀ yín? Ẹ ṣe àìmọye lálẹ́ ìka, àìmọye lálẹ́ ìsọ. Àwọn tá a ti tọ́jú tọ́lọ̀ ti fún wa lórí ọ̀fẹ́ láti tọ́jú. Ó yẹ pé tẹ́ ẹ bá rí wọn tẹ́lẹ̀, ṣùgbọ́n lẹ́nu wọ́n ti jẹ́ èèyàn, wọ́n ti ṣe rí, wọ́n ti ṣe wò, wọ́n dẹ̀ ti ṣe mú yàn. Ẹ ṣeun. Pẹ̀lú ìmọ̀ yín lẹ́nu iṣẹ́ yìí, ǹjẹ́ ẹ lè ṣe lóòótọ́ ni pé wọ́n máa ń fi wèrè ṣe èèyàn? Ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá alásàsì ìwọ lágbájá lè ní kó o sì bọ́ṣọ kó o ya wèrè. Ṣé lóòótọ́ ni pẹ̀lú rẹ̀ ẹnu iṣẹ́ yìí, àbí àwọn nǹkan tẹ́ ẹ sọ yìí nìkan ló máa ń fa kéèyàn jí lórí? Ẹ ṣeun olóòtú. Gbogbo wa ni a ní ẹ̀sìn tá a nígbàgbọ́ nínú ẹ̀. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wà, àwọn ẹlẹ́sìn ìmọ̀lé wà, àwọn ẹlẹ́sìn àbáláyé wà pẹ̀lú. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn tá a ní, gbogbo wa ní ìgbàgbọ́ pé àwọn agbára kan ń bẹ yàtọ̀ sí àwọn eléyìí tá a fojú rí tó ń ṣàkóso ẹ̀dá. Àwọn eléyìí ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ tá a ní. Ṣùgbọ́n téèyàn bá wo àti abala ìmọ̀ ìjìnlẹ̀, àwọn ìwádìí kọ̀ọ̀kan wà táwọn èèyàn ti ṣe gẹ́gẹ́ bí àwọn nǹkan tán rí tó lè ṣokùnfà àrùn ọpọlọ. Táwa bá ń tọ́jú àwọn aláìsàn, a máa ń fẹ́ gbìyànjú
láti kọ́kọ́ wádìí kí ni àwọn nǹkan tó jẹ́ pé a lè ṣe ìwádìí rẹ̀ tó lè ṣe okùnfà àwọn wọ̀nyí làwa máa ń ronú pa ẹ̀. A kì í fẹ́ pa ọkàn wa pọ̀ síbi pé ẹni tó ní àìsàn yìí oṣó ló ń ṣe, àjẹ́ ló ń ṣe, ayé ló ń ṣe. Tá a bá ti ronú gbà báyìí kí ló dé tá a fẹ́ kan gba ilé ìyẹ̀mí wò lọ tàbí ilé aládùúrà, kí ló dé tá à ń fún irú ẹni bẹ́ẹ̀ lóògùn tàbá bẹ́rẹ́. Nítorí de ká tiẹ̀ tó ronú lọ abala ìyá àkọ́kọ́ wo kí ni àwọn nǹkan tá a lè mọ̀ tó lè ṣe okùnfà. Tá a bá rí àwọn nǹkan wọ̀nyí la máa ń ṣiṣẹ́ lé lórí. A dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé wọ́n sì ti ní àlàáfíà. Ọ̀nà wo la wá lè gbà dènà àrùn ọpọlọ láwùjọ wa? Ẹ ṣé olóòtú, tá a bá fẹ́ dènà àrùn ọpọlọ ní àwùjọ wa, ọ̀nà tá a lè gbà dènà rẹ̀ ó pọ̀. Ọ̀nà àkọ́kọ́, àwọn ìhùwàsí wa tá à ń pè ní lifestyle ká ṣọ́ra. Agbègbè àwọn sìgá, àfa pàrágà, àfa gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjàmbá ńlá ló ń ṣe fárọ̀. Ṣé àyè kan náà lè máa to igbó, cocaine, heroin, codeine àti oògùn kọ́ táwọn èèyàn ń mu wọ̀nyẹn, ṣé àyè kan náà lè máa tò wọ́n sí àbí wọ́n yàtọ̀? Ẹ ṣé olóòtú, oògùn olóró ni gbogbo ẹ̀ pátápátá. Ara psychoactive substances ló jẹ́. Psychoactive substances jẹ́ àwọn nǹkan téèyàn mú tó jẹ́ pé ó lè di bárakú fún ni. Àwọn nǹkan tó ń yí bá a ṣe ń wà sí padà, tó ń yí bá a ṣe ń ronú sí padà, tó sì ń yí ìwà wa padà, tó dẹ̀ jẹ́ pé téèyàn bá bẹ̀rẹ̀ sí nílò ó lè di bárakú kéèyàn má lè fi ilẹ̀ mọ́. Gbogbo wọn pátápátá ló ń ṣe jàǹbá fára. Ọ̀nà kankan tó ń gbà ṣe jàǹbá ló yàtọ̀ síra. Èkejì, máa dọ́gbọ̀n ká dẹ̀ jẹ́jẹ́ ká mọ̀ máa yí ní kólekóle. Nǹkan tó wà wá tó ká dúpẹ́ ilé tó wà ètò ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí nìkan kọ́ ká máa wo orí tọ́lọ̀ ti ṣe, ká máa wo ìdá kù sí i. Tá a bá ń ka orí Ọlọ́run, ilé ìmọ̀ ràn wá lọ́wọ́ láti má ní àkólé kan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ilé iṣẹ́ máa jẹ́ ká gbé ìgbésí ayé ọpẹ́ tí ò fi wá lọ́kàn balẹ̀, tí ò sì mú wa gbé ìgbésí ayé tí kò ní àrùn ọpọlọ. Ṣé bàbá wa ríyàn tí àkọ̀bùn náà yọ lẹ́nu tàbí tí ó sínwín tàbí tó ya wèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn èèyàn, níbo lẹ rò pé ó yẹ kó nítọ̀hún yà sí? Tí a bá nírò àwọn ìwà ọ̀pọ̀lọpọ̀ èèyàn nǹkan táǹkọ́ ṣe ni pé wọ́n á gbalẹ̀ yèmí ò balẹ̀ gbogbo ẹ̀. Àwọn oníṣègùn òyìnbó wà tán lè ṣe ìtọ́jú. Irú ẹni bẹ́ẹ̀ lè rí àwọn dókítà tó mọ̀ nípa ìtọ́jú àwọn aláìsàn. Irú àwọn èèyàn báyìí tí à ń pè ní psychiatrist, àwọn clinical psychologist, àwọn wọ̀nyí wọ́n á lè tọ́ irú ẹni bẹ́ẹ̀ tàbí kí wọ́n ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ láti rí ìwòsàn sí irú àwọn ọpọlọ tó ń ṣe irú ẹni yìí.